MC Bokujaka sọ̀rọ̀ jáde o. Ta ni woman yẹn gangan ni ìbéèrè tó ń béèrè o. Ta ni woman tí wọ́n ní kí Òkìkí olórin Fújì lọ bẹ̀ ṣe rántí Òkìkí tọ́rọ̀ acapella ṣẹlẹ̀ láàrin òun àti Saheed Òṣùpá. Ẹ̀yin èèyàn wa, báwo lọ̀rọ̀ yìí ṣe kan Obesere, báwo ló ṣe kan Atawewe, báwo ló ṣe kan Pasuma àti Tírílẹ̀dà. Ẹ̀yin èèyàn wa, àwọn wo ló dàbí bàbá àṣàlẹ̀ fún màdáàmù tí MC Bokujaka yìí dárúkọ? Gbogbo ẹ̀ ni arákùnrin yìí sọ nínú fọ́nrán yìí o. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí lágbára o. Kí ló ṣẹlẹ̀ gangan? Báwo lọ̀rọ̀ ṣe jẹ́? Báwo lọ̀rọ̀ defamation ṣe jẹ́? Bokujaka tú ọ̀rọ̀ palẹ̀ nínú fọ́nrán yìí débi pé ó sọ̀rọ̀ dé ọ̀dọ̀ Ayọ̀ Jamiu tó jẹ́ promoter. Àwọn wo ni àwọn nílò àwọn elégbè tí wọ́n ń sọ̀rọ̀ nípa Ayọ̀ Jamiu tí wọ́n ò mọṣẹ́ tó ń ṣe, tí MC Bokujaka fi tú ọ̀rọ̀ palẹ̀ nípa irú èèyàn tí Ayọ̀ Jamiu jẹ́ àti iṣẹ́ tó ń ṣe, pé ó dàbí ẹni pé wọn ò mọ iṣẹ́ tí àwọn show promoter ń ṣe. Ẹ wo nǹkan bẹ́nu fọ́nrán yìí o. Ọ̀rọ̀ yìí ti wá lágbára gan. Yeah, good day everyone, good day lover of Fuji music industry. Mo mọ̀ pé gbogbo yín máa wò pé kí ló dé tí mo gbé picture Ayọ̀ Jamiu, Abbas Akande, Obesere, Okiki and Atawewe. Program mi àárọ̀ yìí ló máa lọ bẹ̀. Then I want every one of you to listen and understand. First thing tí màá kọ́kọ́ sọ ni pé lórí Ayọ̀ Jamiu, fídíò kan tó ń jáde táwọn máa ń sọ wípé Ayọ̀ Jamiu kì í ṣe promoter kìíní kan. I want to say it now pé àwọn bàbá tó ń jáde yẹn kò gbẹ́nu wọn. Torí gbà tí mo find out irú èèyàn tán jẹ́ wọn kì í ṣe olórin, onílù àtẹlẹ́gbè ni wọ́n. So àwọn yìí ò mọ bí orin ṣe ń, wọn ò mọ bólórin gan ṣe débi tó dé, wọn ò mọ bólórin gan ṣe ń rí show lọ, tí wọ́n ní pé kánkán pè wọ́n fún show, kán lò wọ́n, kán dẹ̀ fún wọn lówó, kán dẹ̀ kúrò. So I don't blame them, and I want to beg Ayọ̀ Jamiu, ẹ má wo ọ̀dọ̀ àwọn yẹn. Àwa táwa mọ̀ wípé promoter ni ọ̀ kó ní Fuji kankan jáde kó wá sọ wípé Ayọ̀ Jamiu kì í ṣe promoter. God sorry, I saw some of the Fuji artists, àwọn tó jẹ́ pé wọ́n máa ń gbé wọn travel, wọ́n máa ṣe show fún wọn. They don't even know the difference between people that are into a show business, that they call it show business, to a promoter. A promoter, it is somebody that tells about you even when you were not there. A promoter is somebody that ẹni báyìí orin báyìí ló ń kọ ó ṣe báyìí ó bórin yẹn ṣe irú nǹkan tí Ayọ̀ Jamiu máa ń ṣe online tó máa play orin yín máa analyze it, máa analyze it. That is the work of an online promoter. Many years back in 1990 something, when my father, kò sọ ní Fuji kankan tó máa lóhùn ọmọ Ayọ̀ Afọlábí, is a regional manager in Nigerian breweries then. So tó máa fẹ́ ṣe show Nigerian breweries, Ayọ̀ Jamiu ni ó wà láàrin Nigerian breweries àti àwọn onífújì. Àwọn náà onífújì wo ló wà available, ilé náà tó ń sọ lọ́wọ́ báyìí, ilé náà ń gbọ́ báyìí, so ilé ní kẹjẹ́ ká pè. Reason tá a ṣe máa pè lélẹ̀, ó ti play bí ó ti play bí ó máa fún yín nìkan lẹ́fẹ̀ẹ́ fẹ́. Is a work of a promoter. Maybe because bóyá Ayọ̀ Jamiu wà kí charge o àbí wọn tag ara wọn as that, or everybody wo wọn bí pé wọ́n bẹ́lẹ̀ ṣe. That is the work of a promoter. A promoter we promote everybody, because tó bá promote ẹnìkan tán bá ti gbọ́ ẹni tó ń promote yẹn tán, kò sí nǹkan tó fẹ́ tà mọ́ náà, torí ẹnìkan ò láyé. Tán bá dẹ̀ ṣe ń gbolé comparison gangan ló máa ń mú entertainment industry grow. Because to some people I know, they used to call baba yẹn alátẹnujẹ, wọ́n ti pè mí náà alátẹnujẹ because they don't see us with one artist. So a sensitive promoter will never be with one artist. Àwọn marketer nígbà yẹn tán ta marketer, name them, tán máa ń taṣẹ́, ẹ rí pé tán bá taṣẹ́ Òṣùpá, wọ́n taṣẹ́ Paso, wọ́n taṣẹ́. So they are promoting music industry, and single-handedly everybody can tell àwọn èèyàn tí bàbá Ayọ̀ Jamiu tí wọ́n ti promote successfully. I don't want to mention him. That's the truth. And to cap it up, I want a Fuji artist that will come out to say Ayọ̀ Jamiu is not a promoter. So tí o bá ti sí yẹn Ayọ̀ Jamiu, ẹ má rí ti tàwọn elégbé àtolórin yẹn ṣe get. Wọ́n jẹ́ dé pàgbàlagbà ni wọ́n. Advice tèmi fáwọn ọmọ kékèké bíi tèmi dẹ̀ ni pé kẹ́ tó gba advice lọ́wọ́ ẹnu àgbàlagbà míì, ẹ wò báwo ló ṣe dàgbà, torí kò ń ṣe gbogbo èèyàn báwọn ọlọ́gbọ́n ṣe ń dàgbà
bẹ́ẹ̀ náà ló mú gan ṣe ń dàgbà. So bàbá Ayọ̀jámí ẹ má rí tìyẹn rò, forget about them and keep doing your work. Anybody tó bá dẹ̀ wá sórí media tó bá Ayọ̀jámí fún, like I said, the reality is that I will come out for that person. Mi ò mọ Ayọ̀jámí rí mi rírí o, but iṣẹ́ tí mò ń ṣe òun ni wọ́n ń ṣe. Yàtọ̀ sí ẹni tí everybody yín gan ń gbé sórí, èèyàn tó ń báṣẹ́ yín jẹ́ online, irú woman ṣì gidi yẹn tó ń báṣẹ́ ẹgbẹ́ yín jẹ́, amólórin, ó máa gbé ṣépè, ó máa rí fín. Reason tí mo ṣe lo picture Atawewe àti Àkàndé Obesere nìyẹn o. Èèyàn tó ń báṣẹ́ yín jẹ́ online, àbí onífújì ní Òkìkí, ó dẹ̀ wá síbẹ̀ ó ń báṣẹ́ jẹ́, ó ṣe báṣẹ́ Pasuma jẹ́ náà tó gbé Pasuma ṣe pé cyber bullying, cyber stalking, even according to the law, is against the rules of social media. Ẹ̀yin wá sọ wípé kí Òkìkí lọ pé ìyẹn bàbá wa Àkàndé Obesere. Atawewe náà mo gbọ́ pé àwọn náà ti ní pé kó lọ pé ẹni kó Òkìkí ṣe fídíò kó apologize lọ́wọ́ woman ṣìgìdì. Mo ti gbọ́ pò tọ́ ni pé woman yẹn ní gẹ́gẹ́ lọ́rùn lóòótọ́. Èèyàn tó sọ wípé agbódegbà fáwọn olè lòkìkí, èèyàn tó sọ wípé òun ló mọ bí wọ́n ṣe pa ọkọ lóyún, èèyàn tó sọ pé Òkìkí ò mórin kọ, tó sọ wípé onífújì ẹgbẹ́ yín ò mórin kọ, ẹ wá ní kí Òkìkí lọ pé kó lọ bẹ̀. Who is that woman? Kí ni connection tó wà láàrin ẹ̀yin àti ẹ̀? I don't want to believe pé bóyá ẹ̀yin ni ẹ̀ ń fọ́ǹdẹ̀ láti wá ṣe nǹkan tó ń ṣe online. And even by now, if everybody say I want to talk against Àkàndé Obesere, I don't care. Because lately everybody see I used to promote him, and the reality is that I said it publicly. Báwọn fans wọn máa ń tẹ̀wọ́ sí mi gan, máa ń ṣe dáadáa. But I cannot, because of that, kí n rí nǹkan tó wrong, kí n dẹ̀ má correct ẹ̀. I have his number, but mo sure pé tán fi pé Òkìkí yẹn, they can call me. Don't rí pé mi ni mo manage media. I'm in charge of his promotion online. But maybe Baba don't want Òkìkí to grow. Bóyá torí backup wọn tó ti backup fún wọn rí tó ń tẹ̀lé Òkìkí. I am just saying bóyá wọn pé à máa yí chameleon or what is his name, ó ti backup fún Obesere rí, wọ́n jọ bẹ̀rẹ̀ ni. Then maybe there is something, there is a lot of things between them. Tán wá rí kó ń tẹ̀lé Òkìkí, lẹ́ṣẹ̀ ní kó Òkìkí lọ pé woman yẹn kó lọ bẹ̀ẹ́. Òkìkí tẹ́ ẹ̀ pé nígbà tí Òkìkí táwọn fans Saheed Òṣùpá tán drag Òkìkí lórí ọ̀rọ̀ acapella, pé Òkìkí kẹ́ ní pé à lọ bá Òṣùpá o kẹ́ ṣètù ẹ o. Atawewe pé Òkìkí pé lọ bá Òṣùpá o ẹ ṣètù ẹ o, tó jẹ́ olórin sólórin, ó wá jẹ́ blogger sí olórin, ẹ wá ń sọ pé k'Òkìkí lọ bẹ̀. No, that is very wrong. And whatever I said, me, I have my evidence. Anything tí má dẹ̀ sọ mi bá, if you think kò tẹ́yìn lọ́rùn or kò ṣe nǹkankan, everybody can go to court. I always tell you that I don't like problem. But when problem comes, there is no problem. Mo dẹ̀ láǹfààní àti sọ fún yín pé that woman, ó máa mú evidence pé agbódegbà ni Òkìkí wá. Ó dẹ̀ máa mú agbódegbà bó ṣe jẹ́ òun ló mọ̀ bọ́n ṣe pa ọkọ lóyún. That's just the truth. And she's going to answer that cyberbullying. Nǹkan tó Òkìkí ṣe tó fi ń bully ẹ̀ online, tó fi ń gbé ṣépè online, tó fi ní pé kò mórin kọ, iṣẹ́ táwa ń ṣe, èmi ń ṣiṣẹ́, mò ń promote èèyàn. And she was there. Ó dẹ̀ ń baṣẹ́ yẹn jẹ́. Kálímù náà fẹ́ ṣe dáa ni àwọn tí mo rí tó ń promote, because I can tell. Ó ti sọ nínú fídíò ẹ̀ rí wípé ara àwọn bàbá láyé òun tó máa ń pè tó ń bá broke, ó dárúkọ Àkàndé Obesere, ó dárúkọ Atawewe, which I can even say maybe allegedly bóyá ẹ̀yin lè ń fọ́ǹdẹ̀ láti boss online, láti máa bully àwọn Paso, láti máa bully àwọn Three Leather. But àwọn yẹn, àwọn olórin sólórin yẹn, bóyá bẹ́ẹ̀ ṣe ń operate nìyẹn, bóyá bẹ́ẹ̀ ṣe ń máa ń bára yín sọ, that is less concerned. But at this point, this is our own case. It is a social media personnel to social media personnel. Káwá wòyàn tó legit jùlọ online. I will let you know I'm not just here. My brand is registered under the federal government of Nigeria. I'm a professional. I'm a professional in this game. You know, anybody that has anything against whatever I'm doing, please go to court. But before then, I want you people to reason to that. Why? Tí Àkàndé ń pè Òkìkí kó lọ bẹ̀ woman yẹn. Who is that woman? Why Atawewe náà ń pè wípé kí Òkìkí lọ bẹ̀ woman yẹn? Who is that woman?
What's special in her? Then kí ló dé tí woman yẹn gan gbé videos ojú ká mọ èèyàn tó jẹ́ ká mọ̀ ká tiẹ̀ rí. Who are the one? Gbogbo information tó ń give síta nípa àwọn olórin, àwọn wo ló ń fún. Then I am very free. I really even want her to go and look for me. I stays in Ibadan, Apete. Then whatever I want to back to my phone, any information more about me, go and search and tell them. Then by then everybody you will know the reason why I'm here. I'm not here because of anybody. I'm not here for nobody. I'm here to do my job. Pasuma and Okiki. So àwọn fans yìí wọ́n máa ń ṣe normal fún mi gan. I have them a lot. I don't even want to mention name. They go buy anything I post on. Some of their fans will come to me and bless me with money. But this is not about money again. It's all about integrity. It's about my job. It's about my future. To bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin kọ́ ni Godfather, I will please advise you to step back from this case. Ẹ má pe Òkìkí mọ́. Tẹ́ bá lè pè kẹ́ mú wọn àti Saheed Òṣùpá kẹ́ jẹ́ kán jọ close kẹ́ promote ṣé bó lórin Fuji ẹgbẹ́ yín ni èèyàn bú pé kò rórin lọ gbogbo àwọn eré tẹ̀yìn ò rí gbà ẹ gbé fún kẹ́ jẹ́ kó lọ. I don't even know you have his number. I don't know Okiki is mean. All of you know him. You can call him to be telling him to go and beg online backing dog. Online backing dog. Alagbo without NAFDAC. Tá a bá gbé for cyber stalking. Tá a gbé for cyber bullying. Tá a gbé for defamation of character. Àwọn NAFDAC gan máa investigate àwọn àgbo tó ń tà. So I'm here to tell you, I told you I don't like problem, but when problems comes, there's no problem. So tomorrow, Ibadan Miyaki Hotel, Bami Saheed Òṣùpá Korede my data, Ajoma Sheni. That's just the truth. See you, see ya. Èèyàn wa ọ̀rọ̀ rẹ o kí lè ròyìn ẹ lórí gbogbo èyí tí wọ́n sọ yìí tí wọ́n sọ nípa àwọn tí wọ́n ní kí Òkìkí kó lọ bẹ̀ màdámù ìgbé ta ni màdámù gangan ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí wọ́n ní màdámù yẹn ń ta àgbo báwo ló ṣe jẹ́ àwọn kan ní blogger ni ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa ọ̀rọ̀ yìí dáadáa ẹ dá sí ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching. I love you. Follow WhatsApp number page.